No, we have done his own. Yes, sir. Please talk to them. You're talking to them. All right, okay? God has done it. You thank God for everything. Thank God. It's over. It's over, okay? You bless God. No problem. Hello, sir. Our father, we are grateful. The president, sir, we are grateful. We understand your commitment to our safety, and we appreciate all you did for us. We could see your hand. Thank you very much. And every security operative, they tried so much, and that is why we are still alive now. We are very grateful unto you. Thank you very much. May the Lord continue to bless you. Thank you, sir. God bless you, sir. God bless you, sir. We are so grateful. Thank you. Mo gbọ́ pé ayọ̀ Ìgbòho pè mí o breaking news Sunday Ìgbòho pè mí breaking news Ìgbòho pè mí o Sunday Ìgbòho ọmọ aládìkú ó láyọ̀ láti sọ fún yín pé gbogbo àwọn ọmọ àti tíṣà àtolùkọ́ àti principal ìjọba ti gbà wọ́n o. Breaking news ìjọba ti gbà wọ́n ó sì ti kó àwọn agbésùmọ̀mí 8 ọ̀pọ̀lọpọ̀ wọn pàdánù ẹ̀mí nígbà tí ojú ogun le. Abíọ́sí Olódùmarè Sunday Ìgbòho pè mí wọ́n ti kó wọn o àwọn agbésùmọ̀mí 8 wọ́n sì ti pa ọ̀pọ̀lọpọ̀ nínú wọn. Àwọn ọmọ iléèwé àti principal àtolùkọ́ tó kù ti ní ládìẹ tó kó èèmọ̀ bọ̀. Ẹ máa jó ẹ máa yọ̀ ẹ máa sí ẹ̀. Kọ́kọ́ sí ààrẹ sí èèyàn 25. Ọ̀yá máa sí ààrẹ. Wọ́n ti mú wọn àwọn tí wọ́n lọ rèé kó àwọn ọmọ iléèwé. Wọ́n sì ti gba gbogbo àwọn ọmọ iléèwé lẹ̀ fọkànbalẹ̀. Ta ló wá ń pé èéṣe tí tèmi pọ̀ pẹ̀lú Sunday Ìgbòho? Kí ló dé tí ẹ̀ ń perí mi? Kí ló dé tí ẹ kẹnubọ Sunday Ìgbòho? Kọ́kùnrin ó réjò kóbìnrin ọ̀pá. Àní ká gbá gbogbo ẹsẹ̀ ìbàjẹ́ kúrò lọ́dọ̀ wa. Ẹ máa sí ààrẹ breaking news. Adúpẹ́ o ìjọba àpapọ̀. Bàbá wa Ahmed Tinubu, Bọ́lá Ahmed Tinubu, ọpẹ́ ńlá ladúró. Ǹjẹ́ ẹ mọ̀ wípé n tó ṣe àkàlàmọ̀gbò wọ́n fi dẹ́kun ẹ̀rínrín? Bọ́ bá ṣe gúnugún yóò wòrò kọ̀kọ́ mórí ẹyin. N tó ṣe àwọn ìjọba eléyìí tó fi lé ní 50 ọjọ́ kí wọ́n ó tó rí àwọn ọmọ iléèwé ìgbà àtolùkọ́. Ó ti ṣe ìjọba kan rí tí wọ́n rí wọn gbàdọ̀ ní Ọlọ́run. Ẹ jẹ́ ń sẹ́kọ̀ọ́ dínà abẹ. Ó ti ṣẹlẹ̀ síjọba Nàìjíríà rí tí àwọn ọmọ ti dọmọ ọlọ́mọ tí wọ́n ti daya aláya tí wọ́n ti ń bímọ. Àwọn agbésùnmọ̀mí ẹ̀ka dànsákì fúnjọba Bọ́lá Ahmed Tinubu. Túgà já àwọn ọ̀sán ránsọ́ọ̀mù o. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti bálẹ̀ lọ. Wọ́n sì kó 8 sángílítì nínú wọn. Pẹ́ pàtàkì yóò mọ̀ lọ sọ́dọ̀ ààrẹ orílẹ̀-èdè yìí. Bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed ọmọ Tinubu ọmọ olódò ìdẹ. Orí ọpẹ́ wa yóò mọ̀ tún lọ sọ́dọ̀ olórí àwọn DSS. Yóò mọ̀ lọ sọ́dọ̀ Chief of Army Staff. Yóò sì mọ̀ lọ sọ́dọ̀ àwọn ọ̀gá wa dìísù. Gbogbo wọn pátá láwọn máa dúpẹ́ ọpẹ́ àkàtàn èèyàn tí ò dúpẹ́ 6 ó gbégi dínà ègbèje. Yorùbá ní yiniyini kẹ́ni lè ṣe mí. Ọpẹ́ wa yóò ní ṣaláìmọ́ lọ sọ́dọ̀ chief wa olóyè Àdìsá Májàsọ́lá Ìbú Owó bàbá Dámilọ́lá bàbá Michael bàbá Yomide. Ọkùnrin 6 tí wọ́n ń pè lẹ́nìkan ṣoṣo kànjẹ̀kànjẹ̀ takuntakun gbẹ̀gbẹ̀ràn gbáǹkọ́gbì gbágídárì àràmàndèyàn tí gbogbo ẹgbẹ́ ìyókù náà ga o. Àtúwọ̀nká níbi wọ́n gbé dáná rọ́dí kan lùkan ọ̀kú wọn lóorun ọ̀dọ́mọgẹ̀rẹ̀ wọ́dù ọlọ́tẹ̀. Àdìsá adúpẹ́ o adúkẹ̀kẹ́ òkun gbogbo wa là ń kọ̀tàn. Ìtàn wo ni wọ́n kọ lónìí? Orí a rí àwọn fọ́nrán kan láṣà àjẹta àbí lánàá tí bàbá wa bá ń gbọ́ pa àríkúyẹrí of our time tí wọ́n ń ṣe wórówóró. Orí àwa sì wà lágbọ́nu ibi táwa ti ń ṣiṣẹ́ tiwa báwọn ọmọ yìí ó ṣe kúrò níbi tí wọ́n wà. Ìtàn lóníkálùkù ń kọ. Ìtàn wo ni wọ́n kọ lónìí? Àwọn kan ló kọ̀tàn lánàá, àwọn kan kọ tòní,
àrí tí wọ́n sọ pé àwọn gbọ́dọ̀ wá gbádá òótọ́ ni bẹ́ẹ̀ ni kí wọ́n wá gbádá wọ́n fira wọn wé àwọn tó jẹ lánàá Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ lánàá Káṣímọ̀wò Abíọ́lá olóṣèlú ni dandan ni wọ́n wá gbádá bẹ́ẹ̀ sì ni bàbá wa l'Ógbómọ̀ṣọ́ orí Akíntọ́lá olóṣèlú ni wọ́n olóṣèlú ó yàtọ̀ sí jagunjagun ẹ̀yin náà ti dolóṣèlú nítorí ẹni Májàsọ́lá olóṣèlú ní bá a ṣe tẹ́ ẹ̀ bá gbàgbé ẹjẹ́ yín níran kí ni ohun tó dẹ̀yìn àti Jonathan pọ̀ tẹ́ ẹ fi gbaṣẹ́ àgbà yìí. Collected the contract of 9 billion. What I know is that President Goodluck Jonathan gave us a contract to protect pipeline. And in that pipeline contract, the analysis is that Nigeria is losing 1.3 trillion every year. And when you see how much they will pay off for a year, for the whole year, in 6 zones, in 6 lanes, we have 3 in Southwest, we have 3 in South-South. I have only 1 out of the 3 in Southwest. Dr. Pepi have 1. One guy in Ondo State have 1. The 3 is in the South-South. The entire money they will spend, NNPC will spend for us to protect the pipeline for a year is not up to 4 billion naira. The entire content. Orí bẹ́yàn bá sọ̀rọ̀ kó rántí ẹni mọ̀ ọ́ gbọ́. Wọ́n ní ẹja yan ọfà káyin òǹtàfà káyin ojú tó sin ọfà dọ́dọ̀ ẹranko. Àwọn tó ojú tó sin ọfà dọ́dọ̀ ẹranko làwọn Májàsọ́lá tá a wọnú igbó yìí lọ. Àwa la sọ fáyé pé bí báyìí ni wọ́n wà. Nígbà tá a sọ fún wọn pé bí báyìí lọ́wọ́ à ló jẹ́ kí wọ́n láǹfààní kí wọ́n pagbára pọ̀ láti pàmọ̀ pọ̀ láti pèrò pọ̀ pé ẹja wọnú ibẹ̀ lọ. Àwọn ọ̀rọ̀ kan wà ńbẹ̀ tí ò ṣe fi léde àmọ́ tó bá yá padà wá yàn níbẹ̀. Wọ́n ń pè ọ́ dèdèrìn oníṣùgọ́mù ló ń jẹ́ àti sùn ẹ̀gbẹ̀ àti dèdèrìn ọmọ ìyá àgọ̀ kan náà ni gbogbo wọn ọ̀bọ lágídò ni bàbá tó bí wọn lọ́mọ jàǹbá ń tà fún jàǹbára yé lételèté yé ètè tẹ́ ń dá ojọ yẹra yín wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn Chibok girls àmọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu àtàwọn kànjẹ̀kànjẹ̀ ńlẹ̀ Yorùbá ní kò ní dàbí ọ̀rọ̀ Chibok. Àwa dúpẹ́ lónìí gbogbo ẹ̀yin tẹ́ ń bú wa pàǹyà sinimá àdúpẹ́ pé sinimá wa ó jáde ire àdúpẹ́ pé sinimá wa ó dohun àgbéléwò òkúta akọ́wọ̀lú ó dohun àgbéyẹ̀wò Sanyande bàbá àwọn aṣọ orí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá àtoríire local government abárawa dúpẹ́ nípínlẹ̀ Yorùbá abárawa dúpẹ́ gbogbo wa l'Ógbómọ̀ṣọ́ abárawa dúpẹ́ iṣẹ́ tí gbogbo wa ṣe òun là ń rí yìí oríkàlùkù ń kọ̀tàn aláwọn tó kọ̀tàn tí wọ́n ṣètánú aláwọn tó kọ̀tàn tí wọ́n wí wóróworó aláwọn tí wọ́n kọ̀tàn bẹ́ẹ̀ mi bá fẹ́ jagun mi ò ní lo dróònù ló já mọ́ ibi tí wọ́n wà táwọn ẹ̀ṣọ́ aláàbò fi lọ́bẹ̀ tá a fi jọ parapọ̀ tá a pàmọ̀ pọ̀ bẹ́yàn ọ̀bá rówó rà á àwa tá a rówó rà á òun làwa ń lò ló fi jẹ́ pé iṣẹ́ tá a fòógùn ṣe ó padà dáná fún wa yá adúkẹ̀kẹ́ òkun a mọ̀ kí gbogbo wa pátá porogodo adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìjìgbàrà lẹ̀kẹ̀ tí ò jẹ́ kẹ́wò ó bọ́ a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá porogodo a ó padà wá yẹn níbẹ̀ àmọ́ mò ń fẹlẹ́ yìí dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed ọmọ Tinubu ọmọ olódò ìdẹ adúpẹ́ a sì kẹ́yìn ẹlẹ́gàn náà bínúbínú ẹ kọ̀ntínú ẹ máa bínú ẹ rà pẹ̀gànpẹ̀gàn ẹ múra ẹ máa pẹ̀gàn náà lọ jàǹbá tà fún jàǹbára elételèté yé ètè tẹ́ ń dá ẹ̀yin náà lẹ́ padà foríko àkànbí mo wé yìí náà fún gbogbo àwọn onílàáká ìtójọ́jọ̀gbọ́n yóò ti yé wọn ó dàbọ̀ sà ó dàbọ̀ mà ó dàbọ̀ yẹn ẹ̀gbọ́n ó dàbọ̀ yẹn àbúrò.